ẹ wà fún ọ ní idà ṣẹ́gun. bẹ́ẹ̀ ni bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn tó bá ti dé Ilé Ifẹ̀ mo máa wá sí ilé Ọ̀rànmíyàn tó jẹ́ ilé bàbá wọn ọwọ́ Erédùnmí ló máa pàdé wọn lẹ́nu ọ̀nà ló máa wẹ́kọ̀mù wọn ó máa mú wọn wọnú ilé Ọ̀rànmíyàn lọ àti bá mú wọn wọnú ilé Ọ̀rànmíyàn wọn á lọ pe ètò idà wa ní tútù gbà yẹn lọ́sẹ̀ máa wá gbà ní ọwọ́ èmi tí mo jẹ́ akọgun Ilé Ifẹ̀ tí mo jẹ́ àrólé Ọ̀rànmíyàn ní gbogbo ilẹ̀ kílẹ̀ so èmi náà ni máa gbé fún wọn fọ́tò tí bàbá wa Onírìṣà máa gbé fún yín ẹ máa rí ìgbà tó wá gbà èmi náà mo fún wọn so bàbá wa akọgun Ìjẹ̀ta àwọn náà fún bàbá wa Lámídì tí wọ́n jẹ́ Aláàfin tí wọ́n gbéṣẹ̀ nígbà náà so fọ́tò rẹ̀ wà tí bá túnú lé àwọn àrí fọ́tò náà àáyè fún yín nígbà tí wọ́n gbé fún wọn àkọ́dítò wọ́n ní ìyàwó bàbá wa Awólọ́wọ̀ wọ́n náà tẹ̀lé wọn wá nígbà náà nígbà tó wá gba idà Ọ̀rànmíyàn nígbà yẹn wọ́n tẹ̀lé wọn wá Ìyáànà Awólọ́wọ̀ bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀lé bàbá wa Aláàfin àná wọ́n tẹ̀lé wọn wá Ilé Ifẹ̀ nígbà tó wá gba idà Ọ̀rànmíyàn. ìbéèrè mi wá rèé ṣé bídà yẹn ń bẹ ní Ọ̀yọ́. ṣé lè tí bàbá wa àná gbà bàbá ti lò bàbá ti ṣẹ́gun. wọ́n ti jù nùnú. wọ́n àjùnú bàbá ti fẹsẹ̀ pa bàbá náà fi pè ló rẹ. ok ẹ̀yin ẹ mọ̀ bọ́yá ọba ilé ti mú. tó bá mú ẹja jọ máa wo àárín ọdún 3 sí 4 ẹja máa wo bó ṣe máa lọ. kò ní ìtàn bá ṣe bá ni dídáládálẹ̀ fẹ́ bá ṣe bá nìyẹn ó dìgbà tó bá wà gba idà bàbá wa Ọ̀jájá wọ́n àṣẹ ní àwọn mú idà bàbá wa Síjúwadé okùn ẹ̀bẹ̀ ni. kánà làwọn máa lò rárá o tí ẹ bá rí ọjọ́ ọdún ọlọ́jọ́ tí bàbá bá gbé adé àrè síwájú orí sàrún idà Ọ̀rànmíyàn ló máa wà wájú wọn gbogbo ibi tó bá sà mọ́ wọ́n ṣẹ́gun ni ògbélé tí wọ́n yìí ṣe yẹn ẹni tó bá rí bàbá fín ó ń lọ ni ẹni bá fojú di ọ ni àwòwò máa wò ní gbogbo ṣe gbé gbọ́n pé pẹ́lú mi ṣe ń ta pátápátá ẹ máa wo nǹkan àwọn ní ọmọdé bùrókò òbójú wẹ̀yìn òjọ́kọ́ lolúwẹ́dẹ́ máa já. ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ níbẹ̀ ni bóyá ti wò lójú social media. èmi ò tí ì rí o. èmi ẹ̀jẹ̀ ń kúkú sọ wọ́n ní kí kábíyèsí Aláàfin Akeem Ọwọ́adé kán kún òbí tán wà nábà lé ẹ̀ dìde èmi ò gbọ́rú ẹ̀ rí o. olóòtú èmi ò rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi ní o àbí gbogbo ayé ò ti máa rí. àwọn tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ èmi á rọ bàbá wa Ọwọ́adé Aláàfin wọ́n wá gba idà ìṣẹ́gun tí wọ́n bá ìwà Ifẹ̀ tó jórí irun wọn tó wá gba idà wọn lè ṣẹ́gun ọlọ́kadà èmi ni mo sọ fún yín ẹ̀gbọ́n ọlọ́kadà lásán wọn lè ṣe. àbò ní ń fa gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ báyìí ni. ọjà kúkú lọ òrìṣà tó òrìṣà lọ ọgọ́ òrìṣà lọ ẹnìkanjà nìkan lọ ọdẹ tòkun dọ̀ọ̀sà ọdẹ. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. ẹ tí ì rí nǹkan kan olóòtú. ṣé àwọn pẹ̀lú táwọn ṣe ó ṣe káwọn ará Ọ̀yọ́ gbọ́ wọ́n wá sọ ọ̀rọ̀ kábíyèsí létí pé wá gbádá o. mo gbé sí orí social media mi ọmọ Ọ̀yọ́ 4 ló ń bá mi sọ wọ́n ní sóṣeéṣe kí bàbá wa Aláàfin kí wọ́n rányàn wá gba idà ó sọ fún wọn kò ṣeéṣe bàbá máa dénú ilé bàbá wọn gbàtọ́ bá wọnú ilé bàbá wọn ibẹ̀ náà ti máa gbélé wọn lọ́wọ́ ó ní nǹkan ìjọ tó bá ti wá náà máa padà ọ̀pẹ gan lè wọ́n láti wá láàrin wákàtí 2 wọ́n á ti gba idà tó fẹ́ gbà wọ́n ti di olùṣẹ́gun nìyẹn. wọ́n ti da ṣẹ́gun nìyẹn wọ́n lè láǹfààní àti wọ ọ̀dọ̀ kábíyèsí Ọ̀ọ̀ni. bẹ́ẹ̀ ni gbogbo ibi tó bá dé wọ́n máa ṣẹ́gun. ayé tó bá mọ̀ sí wọn lè gba ààfin wákàrà ní wọ́n àfin Ọ̀ọ̀ni. wọ́n á lè gba ààfin Ọ̀ọ̀ni lọ ó dìgbà tó bá gba idà Ọ̀rànmíyàn. wọ́n tó dé ààfin bàbá wa Ọ̀ọ̀ni ti Ilé Ifẹ̀. bá a ṣe bá nìyẹn bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. tá a bá wá wò dáadáa àgbà ní Onírìṣà ní gbogbo ọba nílẹ̀ káàrọ̀ òjìrì tá a bá ní ká wò ó ní tòótọ́ ṣé ó yẹ k'Aláàfin ti wà. Aláàfin mọ́yìn káàkiri lọ́wọ́ ni bóyá kò tí kan ọ̀dọ̀ bàbá wa Ọ̀ọ̀ni ti Ilé Ifẹ̀ láti wá. Olúwo mú ọ lọ Sókótó. gbogbo ibi tó bá wù bàbá wa wọ́n ti lọ Bìíní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ àrí nǹkan tó ṣẹlẹ̀. ẹ̀yin náà ti rí. èmi ò rí àmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹni kan ṣẹlẹ̀ ní Bìíní ẹni ó ṣẹlẹ̀ ní Sókótó ìgbà tó wá máa wá sí Ifẹ̀ gbogbo náà la máa rí nǹkan tó bá ṣẹlẹ̀. ṣùgbọ́n bìlíù pé
wọ́n yìí káàkiri ní ìletò kan wọ́n sì ń kí wọn. káàkiri wọ́n yìí máa wá láti wá gba idà wọn wọ́n á dẹ̀ lọ ọ̀dọ̀ bàbá wọn tó jẹ́ Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ láti lọ kí wọn pé bàbá ẹ kú lé o. ṣé wọ́n dọ̀bálẹ̀ tán bá débẹ̀ ni. ọba kan yìí dọ̀bálẹ̀ fọba kan ṣùgbọ́n yóò tẹ̀ díẹ̀. èmi ò lè sọ o bọ́bá ṣe dọ́hùn bọ́bá ṣe máa kíra wọn. Aláàfin Ànàtẹ́ Aláàfin Ànàtẹ́. èmi ò tí mi lè sọ. ẹ rí ló social media ni. èmi ò ní social media tí mò ń wò. Aláàfin Ànàtẹ́. èmi ò ní social media mi ní ìkẹ́ tó ń wò lórí ẹ̀rọ ayélujára tí bá ti jẹ́ tí bá ti dé ààfin mi àwọn olóyè tó bá ti wórí fún mi ògbẹ́jọ́ tó bá wà nínú ìlú ká gbọ́ ká sì yanjú ẹ̀. ṣùgbọ́n kíní kan máa ń yà mí lẹ́nu ẹ̀yin lẹ́sìn yanjú ọ̀rọ̀ yìí mo ti béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe ká ọba àwọn àgbàlagbà ni wọ́n ní ládé 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 Aláàfin ọ̀ládé ẹ parí ẹ̀ adé aládé kún olúkúlùkù lágbàfà láàfin ló ní bí wọ́n ṣe ń kí ìran ẹ̀ ìran ti tèmi báyìí tàbá ní kí èmi ni ọmọ ọ̀pọ̀n wà kọ̀gùn ọ̀pọ̀n Ọ̀rànmíyàn ọmọ ayèmọ̀làjà tewé tí mọ̀ yẹ́yẹ́yẹ́ ayé egun yọ́fọ́kọ àti bẹ́ẹ̀ 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 olómi mẹ́ta ìkọ̀gùn tí wọ́n bá wá ń kí ládé 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 èmi wọn bọ́ ṣe ń kí wọn àwọn olówó bọ́ ṣe jọ máa ń kíra wọn ní ìran ara wọn ìgbà tó lóye Sunday Igboho tó wá ó ní adé aládìkún ó ní ládé bàbá òun ó náà náà ni wọ́n sì gbà fún bàbá wa Aláàfin Ọ̀yọ́ bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ló sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó sọ òun náà ni gbogbo wa ń gbọ́ ẹ̀dẹ̀ ló wà lórí ẹ̀rọ ayélujára Ọlọ́run á bá wa tó gbogbo ẹ̀. tábà wò ó tòótọ́. ẹnu wo ló fẹ́ fi sọ bàbá tó jẹ́ bàbá ẹ̀ abẹ́ bàbá wa Ọọ̀ni ló wà ìyẹn bàbá ọba lọ́rùn abẹ́ Ọọ̀ni ni ọba lọ́rùn wà tí ọba lọ́rùn bá déwájú bàbá wa Ọọ̀ni rìsà ọba lọ́rùn máa wórí fún bàbá wa Ọọ̀ni bàbá wa ọba lọ́rùn ló dẹ̀ bí Olúwo tó tó bí Olúwo kílẹ̀ wá ń sọ ajẹ́pọ̀ ọmọ tó jìnà tó bá wá ní kò sọ́ba tó ju òun lọ àjẹpẹ́ kò mọ̀ ṣé ẹ ti gbọ́rọ̀ yẹn rí ẹ ti gbọ́ rí èmi ò gbọ́ dé mo ṣe ń gbọ́ lẹ́nu nínà lélẹ́yìí o èmi ò gbọ́ lẹ́nu bàbá Olúwo pé kò sọ́ba tó ju òun lọ rárá èmi ò gbọ́. màá play rẹ̀ fún ìta bá parí mi sí. tó bá ní kò sọ́ba tó ju òun lọ ọmọ ló jẹ́ sí bàbá wa Ọọ̀ni rìsà o ọmọ ló jẹ́ sí bàbá wa gbogbo ẹnu mo fi sọ gbogbo ẹnu bàbá wa Olúwo ọmọ ló jẹ́ sí bàbá wa Ọọ̀ni rìsà. tí ló jẹ́ sí kábíyèsí bẹ́ẹ̀ni Ọọ̀ni rìsà ló jẹ́ sí bàbá wa wọ́n dẹ̀ ní kò sọ́ba kankan nílẹ̀ káàró òjìrì tó jù lọ. mo ti sọ síwájú sẹ́yìn tó sọnù. tí ọba ò bá sí nílé ìránṣẹ́ ọba a máa búramúramù láàfin tí ọba bá ti dé ìránṣẹ́ ọba ó máa tẹríba ni ó máa bá lọ́lọ́ ni. níjò náà wàá gbàrú kẹrẹ wọn báyìí. ẹ̀yìn ẹ̀kú sọ bàbá Olúwo ìjọ tó bá wù nígbà tí bàbá Olúwo tí wọ́n gorí tẹ̀ àti Fẹ̀mbí ni bàbá wa Ọọ̀ni ni wọ́n ti kó ẹṣin wọ́n kó mọ́tò wọ́n kó gbogbo Ifẹ̀ ni wọ́n lọ sí ìlú Ìwó láti lọ bá wọn ṣáájú láti lọ kí ọmọ wọn tó gun orí ìtẹ́ ìgbà tó dẹ̀ dé ìlú Ìwó ńjọ́ náà bàbá Olúwo bàbá mi ti dé wọ́n fi lé pọntí wọ́n fọ́nà roka láti fi ìgbànú kan ṣoṣo sọ̀já láti gba bàbá wọn lálejò ni so bàbá Olúwo àwọn ọlọ́mọ̀kan tó ń bí wọn nínú sí ìran Yorùbá báyìí. síran Yorùbá bẹ́ẹ̀ ni. mo wá gbọ́rọ̀ kan wọ́n ní kí ẹni ọba kan pàápàá jùlọ ọba abẹ́hùn tó bá fẹ́ wá di ọba ó gbọ́dọ̀ dọ̀dọ̀ yín wá gbà kankan. bẹ́ẹ̀ ni olóòtú. ọba abẹ́hùn. bàbá wa Ọ̀wọ̀ Adé bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́ wọ́n ti gba adé àmọ́ wọn ì tí gba idà ìṣẹ́gun mo ti gbé jáde ó wà lórí social media. ẹ̀yin gẹ́gẹ́ ti gbé jáde. bẹ́ẹ̀ ni mo sọ fún wọn kí wọ́n tó lè máa ṣẹ́gun wọ́n máa wá gba idà ìṣẹ́gun tó jẹ́ idà bàbá wọn. Sunday mọ̀sá. wọ́n mọ̀ bàbá wa Aláàfin tí wọ́n lọ àná wọ́n wá sí ilẹ̀ Ifẹ̀ wọ́n wá gba idà Ọ̀rànmíyàn so káwọn náà tó lè jagun kí wọ́n tó lè ṣẹ́gun wọ́n máa wá gba idà Ọ̀rànmíyàn lọ́wọ́ èmi Àròólé Ọ̀rànmíyàn tó wà nílẹ̀ Ifẹ̀ èmi àti Ọwá Erédùnmí lájọ níṣẹ́ tá a máa ṣe láti fún wọn ní idà Ọ̀rànmíyàn nínú ilé Ọ̀rànmíyàn
àìdúró bó ṣe rí nìyẹn olóòtú. wọ́n wá gba idà ṣẹ́gun nílé Ifẹ̀. bẹ́ẹ̀ ni tí wọn ò bá gba idà ìṣẹ́gun wọn à lè ṣẹ́gun ọlọ́kadà lásán débi oníkẹ̀kẹ́. ara ló tún kẹ̀kẹ́. wọ́n gbọ́dọ̀ wá gba idà ìṣẹ́gun. bàbá wọn ní tilẹ̀ Ifẹ̀ ìgbà tí wọ́n jẹ́ bó ṣe wọ́n gbà lọ́wọ́ mi náà nìyẹn. ok kábíyèsí náà wá. bẹ́ẹ̀ ni bàbá wọn ní tilẹ̀ Ifẹ̀ àwọn náà wà bàbá wọn Jájẹ́ lẹ́kejì. wọ́n wá sọ́dọ̀ yín. ọwọ́ mi náà tí wọ́n gba idà Ọ̀rànmíyàn. tó ní bàbá fi ń jagun tí wọ́n ń ṣẹ́gun kò sí ogun tẹ́ lè dojú ẹ̀kọ́ bàbá wọn Jájá irọ́ ni ó máa ṣẹ́gun. ọyẹ sọ báyìí báyà wọn á gbọ́ pé kí Aláàfin wa gbà lọ́wọ́ yín pé òkú sí nǹkan tí ń ṣe lọ́dọ̀ yín. bàbá wa Aláàfin Ọ̀wọ́adé Akeem ni tó bá ṣe tán láti wá gba idà Ọ̀rànmíyàn lẹ́nìí àwa ti ṣe tán ní ilẹ̀ Ifẹ̀ ní ilé Ọ̀rànmíyàn ní ilẹ̀ Ifẹ̀ láti fún wọn ní idà Ọ̀rànmíyàn torí dandan ni wọ́n gbọ́dọ̀ wá gbà dandan náà dẹ̀ ni àwa náà gbọ́dọ̀ fi lé wọn lọ́wọ́ torí ọmọ Ọ̀rànmíyàn ni wọ́n. tábà láwọn ọ̀wà nǹkan. tọ́ba náà wọn ò wá wọn à lè jagun ṣẹ́gun nìyẹn kò sógun tó lè jà tí wọ́n lè ṣẹ́ torí idà Ọ̀rànmíyàn náà máa fi jagun náà máa fi ṣẹ́gun so wọn àdẹ̀ ní rogun lágbára Ọlọ́run. ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ṣé ọ̀rọ̀ tẹ́ ń ṣe pé ẹ̀ka mọ́ dọkumẹ́ntìrì lórí. ọwọ́ adé gbọ́dọ̀ débí. dandan ó gbọ́dọ̀ wá sínú ilé Ọ̀rànmíyàn láti wá gba idà ìṣẹ́gun lọ́wọ́ èmi àrólé Ọ̀rànmíyàn. tí ọba ti wá kò tí ì dọba. ibà bá wọn ò bá ebi ò sọ pé wọn àdọba ò tí wọn ò bá wá gbà. ẹni tí ọba ti ní ṣẹ́gun ò tí ì dọba. àmọ́ wọn à lè ṣẹ́ ogun kankan láì gba idà ìṣẹ́gun. ẹni tí ọba tí ì ṣẹ́gun náà ò tí ì dọba. àwọn ilé wọn bá ṣe fẹ́ ṣe. ẹni tí ò tí ì jagun ṣẹ́gun ò tí ì dọba. wọ́n fẹ́ tún tàn kọ́ ni. Lámídì ti wá. bàbá wa Lámídì wá wọ́n wá gbà á. nǹkan tó ń ba bàbá Ọ̀wọ́adé lẹ́rù láti wá sífẹ̀ láti wá kí bàbá wa Ọọ̀ni nìyẹn tí wọn ò bá ìgbà idà Ọ̀rànmíyàn wọn à ní wọnú ààfin bàbá wa Ọọ̀ni lọ wọn gbọ́dọ̀ gba idà Ọ̀rànmíyàn láti ní agbára àti ìṣẹ́gun lọ́wọ́ ìgbàna tó lè wọ ààfin bàbá wa Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. ẹ kú já ṣe báyìí inú mi dùn kí ni ká mọ ẹyà mi lẹ́nu tí ọba kan bá kú ní ìlú Ọ̀yọ́ tó bá gbéṣẹ́ nílùú Ọ̀yọ́ wọ́n ní wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ wá túfọ̀ rẹ̀ nífẹ̀ẹ́. bó ṣe rí nìyẹn. ṣé wọ́n wá túfọ̀ Lámídì kábíyèsí àná nífẹ̀ẹ́. tí wọ́n bá fẹ́ wá tú ṣé wọ́n ti wá. wọ́n bá fẹ́ wá túfọ̀ ọba tó bá gbéṣẹ́ ní gbogbo ilẹ̀ Yorùbá ni kì í ṣe ìlú Ọ̀yọ́ nìkan. torí Ìjẹ̀ṣà wá o àfin bàbá wa Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. Ìjẹ̀ṣà wá o. bẹ́ẹ̀ ni àwọn Ìjẹ̀ṣà wá túfọ̀ bí ọba bá fẹsẹ̀ pa ní gbogbo ìran Yorùbá ni Ìjẹ̀bú máa wá Ẹ̀gbá máa wá Èkìtì máa wá wọ́n máa wá túfọ̀ tó bá dẹ̀ wá túfọ̀ fún bàbá wa Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ wọ́n máa kí bàbá pé ẹ kú ayọ̀ wọ́n á kí pé ẹ kú ayọ̀ ọmọ yín kan ó ti fẹsẹ̀ pa o ẹ kú ayọ̀ tó rọ́bà yìí sọ́fọ̀ so bàbá wa Aláàfin àná tó bá wá túfọ̀ wọn àfihàn ní bàbá wa Ọọ̀ni Ifẹ̀ náà máa lọ èmi ò dẹ̀ ń dúró ní ààfin bàbá wa Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ lójoojúmọ́ so mi lè mọ̀ bóyá wọ́n wá túfọ̀ àbí wọn túfọ̀ ó jẹ́ bí ìyẹn sì jẹ́ bẹ́ẹ̀ dandan ni wọ́n máa mú àgbò funfun wá wọ́n máa mú obì wọ́n máa mú gbogbo nǹkan tó yẹ kí wọ́n mú wá wọ́n máa wá túfọ̀ ní ọ̀dọ̀ bàbá wọn bó ṣe rí ní ìran Yorùbá. torí social media lágbára kápẹ́ wọn ti wá social media ó ti gbé. gbogbo ẹ̀kọ́ là ń gbé sórí social media. ọ̀dà torí ìgbà tí ọwọ́ Iléṣà tí ó fẹsẹ̀ pa wọ́n gbé sórí social media. bẹ́ẹ̀ni gbogbo àgbálá ayé rí inú wa sì dùn. àwọn Iléṣà fúnra lára wọn ni wọ́n gbé sórí social media láti jẹ́ kí gbogbo àgbáyé rí. wọ́n rí i pé ìṣẹ̀ṣe rèé o. bẹ́ẹ̀ni ẹ wo ìgbà tí olóyè Sunday Igboho tó lọ́dọ̀ bàbá wa Aláàfin ti ìlú Ọ̀yọ́ bàbá wa Aláàfin wọn náà wọ́n fẹ́ kí wọ́n gbé sórí social media ìgbà tó bá sọ́dọ̀ wọ bàbá wa Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ wọ́n gbé sórí social media wọ́n lè wá túfọ̀ ní ilẹ̀ Ifẹ̀ tó má gbé sórí social media bó bá ṣe wu olúkúlùkù tó bá wá láti ṣe nǹkan ẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n máa bá ṣe. nǹkan tẹ̀mí wá ń wò ní pé bóyá bàbá kábíyèsí Aláàfin bóyá wọn gbọ́ wípé idà kan bẹ́ẹ̀ ń bí yìí o ẹ mọ̀ pé yẹn lè mọ̀ gbọ́. olóòtú kí wọ́n tó gorí àpèrè wọ́n lọ Ìlòfì. Ìlòfì tá ń pè. tí ọba bá ti lọ sí Pẹ̀bí gbogbo nǹkan tó máa ṣe pátá ni wọ́n máa sọ fún un. ó wá kù sí orí ọba tó bá ti dádé tán láti tẹ̀lé nǹkan tí wọ́n sọ fún àbí láti má tẹ̀lé ọwọ́ bàbá wa
kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ Olókùsí tó bá fẹ́ wá gba ìdá wọn bọ́dé lọ́la máa fún wọn wọ́n tẹ̀lé gbàrò bí ìdíwọlé bí wọn ò dẹ̀ fẹ́ gba ìdá Olókùsí wọn lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ lè fi ránṣẹ́ rárá o wọ́n máa dé bí ó nìkan tó bá ṣe ó kèkè ṣe pẹ́ kàrá ń bọ̀ ẹ̀sùn náà sọ tẹ́ fún ara o gbogbo àgbáyé ló máa rí ó nìkan tó máa ṣe tó bá wọlé Ọ̀rànmíyàn sọ́tún wọn ní ọ̀rọ̀ mi wọ́n máa wọnú ilé Ọ̀rànmíyàn wọ́n máa pa àgbò fún wọn lọ́ba ti pa àgbò fún wọn ẹ̀jẹ̀ àgbò yẹn náà máa tẹ̀ wọlé wọ́n tó olùkọ́ tó gba ìdá bàbá wọn ìdá ibi tó wà ó ní àwọn nǹkan tó máa ṣe tá a bá ti sà á tá a ṣe tán ìgbà ìlà tó máa gbé fún wọn. lórí ohun gbogbo pátápátá ẹni tó ba lórí ohun gbogbo ló ń jọba. ìbéèrè mi wá rẹ̀ wọ́n ní bọ́ba kan ò kú bẹ́ẹ̀ni ọba kan ò jẹ bẹ́ẹ̀ni. mo ń gbọ́ pé wọ́n ti ọba mọ́lé lásìkò. mo ti sọ síwájú sẹ́ẹ̀ ìjọ àwọn ọba ni wọ́n ti yọ ìjọba tá à ń ṣe lẹ́nu àmọ́ ìjọba ti lo ọgbọ́n àrékèrèké wọ́n ti gba agbára lọ́wọ́ ọba agbára tó ń gbà náà máa náà wọ́n dá padà wọ́n náà wọ́n fún wọn ní ọ̀pá àṣẹ ọba tó bá gba ọ̀pá àṣẹ lọ́wọ́ ìjọba wọn àti rẹ̀kọ́ fún wọn àti kò tí ní àmì ìdánimọ̀ ẹni tó wá fún ẹ ní ọ̀pá àṣẹ tó gbé ìwé ẹ̀rí lé ẹ lọ́wọ́ ó nágbára àti gba ìwé ẹ̀rí ẹ padà ó dẹ̀ nágbára àti gba ọ̀pá àṣẹ ẹ padà ó lẹ́fírí tí wọ́n á ní wọ́n yọ ọba wọ́n á ní gómìnà ó yọ ọba tó bá ti yọ ọba á nù fún ọba míì jẹ nígbà wáṣẹ̀ kò rí bẹ́ẹ̀ kò sẹ́ni tó wojú ọba tí ọba bá bẹ̀yàn lórí àbẹ́gbẹ́ ni àmọ́ lọ́wọ́ ayé ìsìn òyìnbó ti sọ ìlú dẹ̀rọ̀ o tí ọba bá bẹ̀yàn lórí ó lọ ẹ̀wọ̀n ní o àbí ọba tó bá lu jìbìtì ó lọ ẹ̀wọ̀n ní o ọba náà gbọ́dọ̀ mọ ìwọ̀n ara ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì òní ilé ayé. tábà wò ó sìn lásìkò ọba Olúwo sọ̀rọ̀ kan ẹ má bínú kó mo lọ sọ́dọ̀ Olúwo ó ní eégún tó ń ṣe lálẹ́ Ìbàdàn ó ní kò yẹ ká ṣe mọ́ ìyẹn Olóòlù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba bíi tí wọ́n ń fèsì wípé kí ló kan Olúwo ń bẹ̀ tírú ọ̀rọ̀ yẹn bá ta sí yín létí kílẹ̀ sọ. tọ́lúwo bá wá ṣe ẹnu gangan láti ìlú Ìwó tó lọ ń dá sí ọ̀rọ̀ Olóòlù nìbàdàn ìkọjá ààyè ni o ìdáàlú níṣèlú o eégún ló gbowó orí níbì kan o àṣà àti ṣe tí Ìbàdàn tí wọ́n yàn láàyò ara ẹ̀ ní gígún ló wà ara àwọn egígun wọn nílùú Ìbàdàn òní Olóòlù wà tí ó bá wá gbàgbọ́ pé ìlú Ìwó alukurani ni àwọn tẹ̀lé àwọn Ìbàdàn náà lè bú wọn pé wọ́n ṣe tẹ̀lé alukurani torí nǹkan tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ òní wọ́n ṣe so tí Olúwo bá ń dá sọ̀rọ̀ egúngún ní ìlú Ìbàdàn ìkọjá yìí ni. Olúwo ní wọn ò gbọdọ̀ gbúrò ṣẹ̀ṣẹ̀ nílùú wọn kí lẹ rò pé ó lè ṣẹlẹ̀ sí irú ọba bẹ́ẹ̀. ó ti sọ síwájú ọba ó ba lórí ohun gbogbo tólúwo bá ní wọn gbọ́dọ̀ gbúrò ìṣẹ̀ṣe ní ìlú òun. ó ní ifá tó fi dá fáwọn fóun ó lóun ti ra mọ́lẹ̀ báyìí ó lóun ti ra fámọ́lẹ̀. tólúwo bá ní ifá tí wọ́n fi dáfá fóun àbóhùn ò fẹ́ ìṣẹ̀ṣe ní ìlú òun mọ́ ọba ni ó ba lórí ìlú ẹ̀ ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ni mo ti sọ síwájú tí àwọn ará ìlú Ìwó tó bá nìkan tólúwo ó ṣe kò tẹ́ àwọn lọ́rùn wọn á pariwo jáde gbogbo ìlú Ìwó wọ́n jọ gbà pé kí wọ́n jọ pa ìṣẹ̀ṣe irun nìyẹn tí ó bá rí bẹ́ẹ̀ wọ́n á ti pariwo jáde pé Olúwo ò lè pa ìṣẹ̀ṣe irun. tá a bá wá wò dáadáa inú mi dùn sọ yẹ kó bá máa sin màálù lọ́dọ̀ Fúlàní ó níbi tí mo fẹ́ fàyọ. ọba tó bá ti wá ń sin màálù lọ́dọ̀ Fúlàní ọ̀nà ti di Fúlàní nìyẹn torí iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa nìyẹn wọn ẹ̀dẹ̀ ní ká sin màálù níṣẹ́ ilẹ̀ wa o ká gbẹ kòkó ká gbẹ ọ̀gẹ̀dẹ̀ ká gbẹ pákí ká gbẹ gbogbo tẹ́nu ń jẹ iṣẹ́ ilẹ̀ wa nìyẹn àti ìrandíran gbogbo wa ti mọ̀ pé iṣẹ́ màálù sísìn iṣẹ́ Fúlàní ni tí bàbá wọn Olúwo àbọ̀bàgọ́ba tó wà lórí ìtẹ́ tí àwọn náà bá ti wá ń sin màálù wọ́n ti darapọ̀ wọ́n ti di Fúlàní nìyẹn. kí ló dé fi dákọ̀ bàbá Olúwo. bàbá Olúwo ẹni bàbá Olúwo ṣe ìgbà tí wọ́n fẹ́ mú ìyàwó gbogbo aláwọ̀ pé Òkè Ọ̀yà náà ti lọ mú ìyàwó wá o ìgbà kan wọ́n ní ká máa pa àwọn ní emir ó tún yára yìí bàbá náà wọ́n ti di Aláàfin ìlú Ìwó so tó bá yá
bàbá máa sọ ibi tí wọ́n ń lọ fún gbogbo ìran Yorùbá lápapọ̀. Tá bá wá wò tá làgbà nínú Aláàfin àtOlúwo. Ó níbi tí mo fẹ́ bá lọ o. Olóòtú èmi ò mọ àgbà láàrin àwọn ọba. Torí Olúwo sọ̀rọ̀ kan ó ní kò sọba kan tó jù lọ. Gbogbo Ọ̀yà ló máa ń pera rẹ̀ ní Òdù. Sọ́yà ni Olúwo ni. Tí ọba ò bá sí nílé ìránṣẹ́ ọba a máa dún ramúramù láàfin. Ṣé Olúwo gbọ́dọ̀ sọ pé Ọọ̀ni ojú òun lọ ní ẹnu wo ló fẹ́ fi sọ? Bàbá tó jẹ́ bàbá ẹ̀ abẹ́ bàbá Ọọ̀ni ló wà, ìyẹn bàbá ọba lọ́ràn. Abẹ́ Ọọ̀ni ni ọba lọ́ràn wà. Tí ọba lọ́ràn bá déwájú bàbá Ọọ̀ni rìsà, ọba lọ́ràn máa wórí fún bàbá wa Ọọ̀ni. Bàbá wa ọba lọ́ràn ló dẹ̀ bí Olúwo. Tó tó bí Olúwo. Kí lẹ wá ń sọ? Ajẹ́pọ̀ ọmọ tó jìnnà. Tó bá wọ́n ní kò sọ́ba tó ju òun lọ. Àjẹ́pẹ́ kò mọ̀. Ṣé ẹ ti gbọ́rọ̀ yẹn rí ẹ ti gbọ́ rí? Èmi ò gbọ́ dé mo ṣe ń gbọ́ lẹ́nu nínà lélẹ́yìí o. Èmi ò gbọ́ lẹ́nu bàbá Olúwo pé kò sọ́ba tó ju òun lọ. Rárá èmi ò gbọ́. Màá play rẹ̀ fún ìta bá parí ní ìsìn. Tó bá ní kò sọ́ba tó ju òun lọ. Ọmọ ló jẹ́ sí bàbá wa Ọọ̀ni rìsà o. Ọmọ ló jẹ́ sí bàbá wa. Gbogbo ẹnu mo fi sọ. Gbogbo ẹnu bàbá wa Olúwo. Ọmọ ló jẹ́ sí bàbá wa Ọọ̀ni rìsà. Tí ló jẹ́ sí kábíyèsí. Bẹ́ẹ̀ni Ọọ̀ni rìsà. ló jẹ́ sí bàbá wa. Wọ́n dẹ̀ ní kò sọ́ba kankan nílẹ̀ Káàárọ̀ Oòjíire tó jù lọ. Mo ti sọ síwájú sẹ́yìn. Tó sọnù. Tí ọba ò bá sí nílé ìránṣẹ́ ọba a máa bú ramúramù láàfin. Tí ọba bá ti dé ìránṣẹ́ ọba ó máa tẹríba ni ó máa bá lọ́lọ́ ni. Níjò náà wàá gbàrú kẹrẹ wọn báyìí. Ẹ̀yìn ẹ̀kú sọ bàbá Olúwo ìjọ tó bá wù. Nígbà tí bàbá Olúwo tí wọ́n gorí tẹ̀ àti Fẹ̀mbí ni bàbá wa Ọọ̀ni ni wọ́n ti kó ẹṣin, wọ́n kó mọ́tò, wọ́n kó gbogbo Ifẹ̀ ni wọ́n lọ sí ìlú Ìwó Láti lọ bá wọn ṣáájú. láti lọ kí ọmọ wọn tó gun orí ìtẹ́. Ìgbà tí wọ́n dẹ̀ dé ìlú Ìwó ńjọ́ náà bàbá Olúwo bàbá mi ti dé, wọ́n fi lé pọntí, wọ́n fọ́nà roka láti fi ìgbànú kan ṣoṣo sọ̀já láti gba bàbá wọn lálejò ni. So bàbá Olúwo àwọn ọlọ́mọ̀kan tó ń bí wọn nínú sí ìran Yorùbá báyìí. Síran Yorùbá. Bẹ́ẹ̀ni. Mo wá gbọ́rọ̀ kan. Wọ́n ní kí ẹni ọba kan pàápàá jùlọ ọba abẹ́hùn tó bá fẹ́ wá di ọba ó gbọ́dọ̀ dọ̀dọ̀ yín wá gbà kankan. Bẹ́ẹ̀ni olóòtú. Ọba abẹ́hùn. Bàbá wa Ọ̀wọ̀ Adé bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́ wọ́n ti gba adé àmọ́ wọn ì tí gba idà ìṣẹ́gun. Mo ti gbé jáde ó wà lórí social media. Ẹ̀yin gẹ́gẹ́ ti gbé jáde. Bẹ́ẹ̀ ni mo sọ fún wọn kí wọ́n tó lè máa ṣẹ́gun wọ́n máa wá gba idà ìṣẹ́gun tó jẹ́ idà bàbá wọn. Sunday Mọ̀sá. Wọ́n mọ̀ bàbá wa Aláàfin tí wọ́n lọ àná wọ́n wá sí ilẹ̀ Ifẹ̀ wọ́n wá gba idà Ọ̀rànmíyàn. So káwọn náà tó lè jagun kí wọ́n tó lè ṣẹ́gun wọ́n máa wá gba idà Ọ̀rànmíyàn lọ́wọ́ èmi Àròólé Ọ̀rànmíyàn tó wà nílẹ̀ Ifẹ̀. Èmi àti Ọwá Erédùnmí lájọ níṣẹ́ tá máa ṣe láti fún wọn ní idà Ọ̀rànmíyàn nínú ilé Ọ̀rànmíyàn. Àìdúró. Bó ṣe rí nìyẹn olóòtú. Wọ́n wá gba idà ìṣẹ́gun nílé Ifẹ̀. Bẹ́ẹ̀ ni tí wọn ò bá gba idà ìṣẹ́gun wọn à lè ṣẹ́gun ọlọ́kadà lásán débi oníkẹ̀kẹ́. Ara lè tún kẹ̀kẹ́. Wọ́n gbọ́dọ̀ wá gba idà ìṣẹ́gun. Bàbá wọn ní tilẹ̀ Ifẹ̀ ìgbà tí wọ́n jẹ́ bó ṣe wọ́n gbà lọ́wọ́ mi náà nìyẹn. Kábíyèsí náà wà. Bẹ́ẹ̀ ni bàbá wọn ní tilẹ̀ Ifẹ̀ àwọn náà wà bàbá wọn Jájẹ́ lẹ́kejì. Wọ́n wá sódò yín. Ọwọ́ mi náà tí wọ́n gba idà Ọ̀rànmíyàn. So ní bàbá fi ń jagun tí wọ́n ń ṣẹ́gun kò sí ogun tẹ́lẹ̀ dojú ẹ̀kọ́ bàbá wọn Jájá irọ́ ni ó máa ṣẹ́gun. Ọyẹ sọ báyìí báyà wọn á gbọ́ pé kí Aláàfin wa gbà lọ́wọ́ yín pé òkú sí nǹkan tí ń ṣe lọ́dọ̀ yín. Bàbá wa Aláàfin Ọ̀wọ̀ Adé Akíìmù ni. tó bá ṣe tán láti wá gba idà Ọ̀rànmíyàn lénìí àwa ti ṣe tán ní ilẹ̀ Ifẹ̀ ní ilé Ọ̀rànmíyàn ní ilẹ̀ Ifẹ̀ láti fún wọn ní idà Ọ̀rànmíyàn torí dandan ni wọ́n gbọ́dọ̀ wá gbà dandan náà dẹ̀ ni àwa náà gbọ́dọ̀ fi lé wọn lọ́wọ́ torí ọmọ Ọ̀rànmíyàn ni wọ́n. Tán bá láwọn ọ̀wà nǹkan. Tán bá láwọn ọ̀wà wọn à lè jagun ṣẹ́gun nìyẹn kò sógun tó lè jà tí wọ́n lè ṣẹ́ torí idà Ọ̀rànmíyàn náà máa fi jagun náà máa fi ṣẹ́gun so wọn àdẹ̀ ní rogun lágbára Ọlọ́run. Ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ṣé ọ̀rọ̀ tẹ́ ń ṣe pé ẹ̀ka mọ́ documentary lórí. Ọwọ́ Adé gbọ́dọ̀ débí. Dandan ó gbọ́dọ̀ wá sínú ilé Ọ̀rànmíyàn láti wá gba
idà ìṣẹ́gun lọ́wọ́ èmi àrólé Ọ̀rànmíyàn. tí ó bá ti wá kò tí ì dọba. ibà bá wọn ò bá ebi ò sọ pé wọn àdọba ò tí wọn ò bá wà ẹni tí ó bá ti ní ṣẹ́gun ò tí ì dọba. àmọ́ wọn à lè ṣẹ́ ogun kankan láì gba idà ìṣẹ́gun. ẹni tí ó bá ti ṣẹ́gun náà ò tí ì dọba. àwọn olóòwò bá ṣe fẹ́ ṣe. ẹni tí ò tí ì jagun ṣẹ́gun ò tí ì dọba. wọ́n fẹ́ tún tàn kọ́ ni. Lámídì ti wá. bàbá wa Lámídì wá wọ́n wá gbà á. nǹkan tó ń ba bàbá wa dé lẹ́rù láti wá sífẹ̀ láti wá kí bàbá wa Ọọ̀ni nìyẹn. tí wọn ò bá ìgbà idà Ọ̀rànmíyàn wọn ò ní wọnú ààfin bàbá wa Ọọ̀ni lọ. wọ́n gbọ́dọ̀ gba idà Ọ̀rànmíyàn láti ní agbára àti ìṣẹ́gun lọ́wọ́ ìgbàna tó lè wọ ààfin bàbá wa Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. ẹ kú já ṣe báyìí inú mi dùn kí ni ká mọ ẹ̀yà mi lẹ́nu tí ọba kan bá kú ní ìlú Ọ̀yọ́ tó bá gbéṣẹ̀ nílùú Ọ̀yọ́ wọ́n ní wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ wá túfọ̀ rẹ̀ nífẹ̀. bó ṣe rí nìyẹn. ṣé wọ́n wá túfọ̀ Lámídì kábíyèsí àná nífẹ̀. tí wọ́n bá fẹ́ wá tú ṣé wọ́n ti wá. wọ́n bá fẹ́ wá túfọ̀ ọba tó bá gbéṣẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá ni kì í ṣe ìlú Ọ̀yọ́ nìkan. torí Ìjẹ̀ṣà ààfin wá o. bàbá wa Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. Ìjẹ̀ṣà wá o. bẹ́ẹ̀ ni àwọn Ìjẹ̀ṣà wá túfọ̀. bí ọba bá fẹsẹ̀ pa ní gbogbo ìran Yorùbá ni Ìjẹ̀bú máa wá Ẹ̀gbá máa wá Èkìtì máa wá wọ́n máa wá túfọ̀. tó bá dẹ̀ wá túfọ̀ fún bàbá wa Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ wọ́n máa kí bàbá pé ẹ kú ayọ̀ wọ́n á kí pé ẹ kú ayọ̀ ọmọ yín kan ó ti fẹsẹ̀ pa o ẹ kú ayọ̀ tó rọ́bà yìí sọ́fọ̀. so bàbá wa Aláàfin àná tó bá wá túfọ̀ wọn àfihàn ní bàbá wa Ọọ̀ni Ifẹ̀ náà máa lọ. èmi ò dẹ̀ ń dúró ní ààfin bàbá wa Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ lójoojúmọ́ so mi lè mọ̀ bóyá wọ́n wá túfọ̀ àbí wọn túfọ̀. ó jẹ́ bí ìyẹn sì jẹ́ bẹ́ẹ̀ dandan ni wọ́n máa mú àgbò funfun wá wọ́n máa mú obì wọ́n máa mú gbogbo nǹkan tó yẹ kí wọ́n mú wá wọ́n máa wá túfọ̀ ní ọ̀dọ̀ bàbá wọn bó ṣe rí ní ìran Yorùbá. torí social media lágbára kápẹ́ wọn ti wá social media ó ti gbé. gbogbo ẹ̀kọ́ là ń gbé sórí social media. ọ̀dà torí ìgbà tí ọwọ́ Iléṣà tí ó fẹsẹ̀ pa wọ́n gbé sórí social media. bẹ́ẹ̀ ni gbogbo àgbálá ayé rí inú wa sì dùn. àwọn Iléṣà fúnra lára wọn ni wọ́n gbé sórí social media láti jẹ́ kí gbogbo àgbáyé rí. wọ́n rí i pé ìṣẹ̀ṣe rèé o. bẹ́ẹ̀ ni ẹ wo ìgbà tí olóyè Sunday Igboho tó lọ́dọ̀ bàbá wa Aláàfin ti ìlú Ọ̀yọ́ bàbá wa Aláàfin wọn náà wọ́n fẹ́ kí wọ́n gbé sórí social media. ìgbà tó bá sọ́dọ̀ wọ bàbá wa Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ wọ́n gbé sórí social media. wọ́n lè wá túfọ̀ ní ilẹ̀ Ifẹ̀ tó má gbé sórí social media. bó bá ṣe wu olúkúlùkù tó bá wá láti ṣe nǹkan ẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n máa bá ṣe. nǹkan tẹ̀mí wá ń wò ní pé bóyá bàbá kábíyèsí Aláàfin bóyá wọn gbọ́ wípé idà kan bẹ́ẹ̀ ń bí yìí o ẹ mọ̀ pé yẹn lè mọ̀ gbọ́. olóòtú kí wọ́n tó gorí àpèrè wọ́n lọ Ìlòfì. Ìlòfì tá ń pè tí ọba bá ti lọ sí Pẹ̀bí gbogbo nǹkan tó máa ṣe pátá ni wọ́n máa sọ fún un. ó wá kù sí orí ọba tó bá ti dádé tán láti tẹ̀lé nǹkan tí wọ́n sọ fún àbí láti má tẹ̀lé. ọwọ́ bàbá wa kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ olókùsí tó bá fẹ́ wá gba idà wọn bọ́dé lọ́la máa fún wọn nídà. wọ́n tẹ̀lé gbàrò bí ìdíwọlé. bí wọn ò dẹ̀ fẹ́ gba idà ó kù sí wọn lọ́wọ́. ẹ̀ẹ́dẹ̀ lè fi ránṣẹ́. rárá o wọ́n máa dé bí ó ní nǹkan tó máa ṣe. ó kèké ṣe pẹ́ kàrá ń bọ̀ ẹ̀sùn náà sọ tẹ́ fún. ara o gbogbo àgbáyé ló máa rí ó ní nǹkan tó máa ṣe tó bá wọlé Ọ̀rànmíyàn. sọ́tù wọ ilé Ọ̀rànmíyàn. wọ́n máa wọnú ilé Ọ̀rànmíyàn wọ́n máa pa àgbò fún wọn. lọ́ba ti pa àgbò fún wọn. tábà ní ká wò bàbá ọba 6 níbẹ̀ lálẹ́ Ifẹ̀. bẹ́ẹ̀ni. ṣé gbogbo ọmọ Yorùbá pátápátá àti Èkìtì o àti ìpínlẹ̀ Ògùn àti Ìbàdàn àti Àbújá àti gbogbo nílẹ̀ Yorùbá ilé Ifẹ̀ gbogbo wọn ti wá. ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà yẹn ni olúkúlùkù wọn ni wọ́n ti lọ. tí ẹ bá wo bàbá wa Olúwo àwọn sọ pé abẹ́mi níbi lókèrè làwọn ti lọ rárá o ọmọ ọba lọ́rùn ní gbogbo àwọn Ìwó bàbá wa ọba lọ́rùn tó wà níbẹ̀ ó ní bàbá gbogbo wọn nílẹ̀ Ìwó ṣùgbọ́n ìyàwó Olúwo Gbàgádà ìgbà tó fẹ́ lọ́kọ ọba lọ́rùn tó wà ní orí ìtẹ́ ó ní ìyàwó Olúwo fẹ́ olódẹ̀bí gbogbo ọmọ ẹ̀ fún tí ara àwọn ọmọ tí bàbá tí ìyá tí ó bí tí à ń pè ní Lúwo àwọn ló ń jẹ Olúwo lẹ́nu tí Olúwo kan bá dẹ̀ fẹsẹ̀ pa
tí olúwo kan bá lọ wọ́n máa mú ìrùkẹ̀rẹ̀ oyè láti Ìwó wọ́n máa wá fún bàbá wọn ní Ilẹ̀ Ifẹ̀ wọ́n máa wá fún bàbá ọba lọ́rùn tí olúwo mi tó bá gorí àpèrè ó máa lọ sí ọ̀dọ̀ ọba lọ́rùn láti lọ gba ìrùkẹ̀rẹ̀ bàbá ẹ̀ láti lọ gbà á gẹ́gẹ́ bí olúwo àwọn bàbá olúwo tí wọ́n jẹ nísìnyí àwọn ní ilé Ìwódò làwọn ti lọ lókèrè àìdẹ́ nílé ìyá kámà nílé bàbá ilé ìyá wọn wọ́n náwó sí ilé bàbá wọn ọba lọ́rùn nílòdè ní àmọ́ ìlú tèmi lókèrèwé ni wọ́n náà wọ́n ti lọ kò sí jà kò síta tí ẹ bá wọ ọ̀pọ̀lọpọ̀ lẹ́kìtì àrí lára wọn tó lọ láti abẹ́ ọba láàyè tìlú ìráyè Ifẹ̀ àrí láti Èkìtì tó lọ ní Òkèrèwé ààrẹ Èkìtì tó lọ láti Mọ̀rẹ̀ tó yẹ pọ̀ bá jí ó lóyìn lọ ń fún wọn ní adé títí di ọ̀la so kò sí ìlú kan tó máa wà ní ilẹ̀ Yorùbá tí ó pass through quarters mẹ́fẹ̀ẹ̀fà tí ẹ bá wà wọn Ìjẹ̀bú Ọbalúfẹ̀ olórí ọ̀pọ̀lọpọ̀ ìlú wọn Rẹ́mọ gbogbo Ìjẹ̀bú bó ṣe lọ Ọbalúfẹ̀ tó ní Rẹ́mọ òun ni gbogbo wọn náà ló dẹ̀ ń wálé so because ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọn sọ ilé nù bó ṣe lọ káàkiri ni wọn. ọ̀rọ̀ tẹ́ sọ yẹn wípé ibì kan ni olúwo ti wá ṣé tó bá gbọ́rọ̀ yìí ṣé kò ní sọ pé rọ̀lẹ́ ń pa. olúwo ò jẹ́ sọ bẹ́ẹ̀ bíi ti bó o. olúwo gan fúnra ẹ̀ ó máa ń wá láti wá sọdún olúwo tí àwọn ilé Ìwódò tí wọ́n ń ṣe ní Ilẹ̀ Ifẹ̀ ọdún méjì sẹ́yìn ó yẹ káàdìjọ wà ń bẹ̀ ní èmi wà lẹ́kìtì ní bàbá wa olúwo ni wọ́n wá fún ọdún olúwo so ilé Ìwódò náà tẹ̀lé máa ń ṣe ọdún olúwo tí wọn ò bá ní kankan ṣe pẹ̀lú Ilé Ifẹ̀ kí ni wọ́n wá ń sọ ọdún olúwo ní Ilẹ̀ Ifẹ̀ fún tí bàbá wa olúwo wọn lè sọ pé nǹkan tí mò ń sọ rí bẹ́ẹ̀ bàbá ọba lọ́rùn ní bàbá wọn ìyẹn làwọn ò fẹ́ gbà gbogbo àwọn ọlọ́mọba ìlú wo dẹ̀ ti jáde wọ́n ní Ilẹ̀ Ifẹ̀ ní gbogbo àwọn ti lọ ọba lọ́rùn ọ̀dẹ̀ ní bàbá wọn ó wà lórí gbogbo social media. ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹ jẹ́ n tó padà sórí ọ̀rọ̀ yìí bàbá ṣé olúwo lè gbà pé ẹ̀yin ni bàbá ń sá. olúwo ò lè gbà pé èmi ni bàbá òun torí bàbá ọba lọ́rùn ni bàbá lúwo ìdílé ìyá lèmi àti bàbá olúwo láti jọ tán gẹ́gẹ́ bí Òkèrèwé tẹ́ bá gbé bàbá wa ọba lúwo ń sìn wọ́n á ní Òkèrèwé ni àwọn ti lọ láti fẹ̀ èmi oníkọ̀ọ̀gùn ti lú Òkèrèwé èmi náà ni mo dẹ̀ ń bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọba lú Òkèrèwé tí ó bẹ̀ gẹ́gẹ́ bí èmi ni bàbá wọn o àbẹ́bí ní kankan bàbá ọba lọ́rùn ó ní bàbá wọn ní Ìwó. ṣé olúwo wà gbà pé bàbá ọba lọ́rùn ni bàbá òun. ẹ̀rọ kankan tí mo fẹ́ fàyọ o olúwo sọ̀rọ̀ kan gbogbo òrì lórí social media kì í ṣe open secret ni ó ní kò sí ọba kankan tó jù lọ nílẹ̀ káàró òjòrò ẹja kọ́kọ́ fi yẹn lásìkò bẹ́ẹ̀ ṣé ó lè gbà pé ọba lọ́rùn ṣé ó lè gbà pé òun ni bàbá òun. ó wá kù sí ọwọ́ Lúwo ọba wa Ràṣídì tí wọ́n jọba nílùú Ìwó láti gbà pé bàbá ọba lọ́rùn ni bàbá wọn àbí bẹ́ẹ̀ kọ́ bìkọ́ Yorùbá bọ̀ wọn náà ọmọ tó bá sọ lẹ́nu ó fi àpòyà ó fi kọ́ ni so nǹkan tó bá dẹ̀ yẹ ká gbà gẹ́gẹ́ bí tradition tí àbá ìgbà ó máa ń mú ọba ṣe wọ́nranwọ̀nran lórí ìtẹ́ ni ẹni tó yẹ kó gba idà Ọ̀rànmíyàn tí ó gba idà Ọ̀rànmíyàn wọ́nranwọ̀nran ló wọ́n máa ṣe ẹni tó yẹ kó gba ìrùkẹ̀rẹ̀ bàbá ẹ̀ tí ó gbà kò tí ì sí ọba ìlú Ìwó kankan tó jẹ tí ó gba ìrùkẹ̀rẹ̀ lọ́wọ́ ọba lọ́rùn rí from time memory ẹ lọ bèrè. ọ̀rọ̀ tẹ́ sí ń sọ iṣẹ́ ìṣú ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí. ẹ lọ ìlú Ìwó ẹ lọ wádìí. tó bá gbọ́rọ̀ ìṣú ò ní tako yìí. ẹ bẹ̀ lọ́wọ́ àwọn afọbajẹ ìlú Ìwó tí Olúwo bá ti fẹsẹ̀ pa bàbá wa tó wà lórí ìtẹ́ wọ́n á gbó wọ́n á tọ́ wọ́n á dàgbà wọ́n á di òkùtàn tó bá dàgbà tí wọ́n bá lọ ìrùkẹ̀rẹ̀ wọn wọ́n máa wá mú fún bàbá wa ọba lọ́rùn tí ọba tuntun bá gorí ìtẹ́ ó máa wá sí ọ̀dọ̀ ọba lọ́rùn láti wá gba ìrùkẹ̀rẹ̀ rẹ̀ bàbá wa Lúwo tí wọ́n jẹ́ àánú ọmọ ìdí tí wọn ò fi wá sọ́dọ̀ bàbá ọba lọ́rùn láti wá gba ìrùkẹ̀rẹ̀. ọ̀dà mo fẹ́ béèrè ìbéèrè kan tí ẹ máa lọ. ẹ máa lọ. ok ọ̀dà ọba tí Ifá bá mú bó lẹ́ ṣe dàmú. bàbá ní Ifá ló mú ọba kan nílẹ̀ Yorùbá bó lẹ́ ṣe dàmú. ọba tí Ifá bá mú tí ó bá ti ń gorí àpèrè gbára
wọ́n máa ṣe ètùtù ìdí Ifá ìlú àwa túbà àtúnṣe àmọ́ ọba tó wáyé pé dọ́là ló mú àbí euro àbí náírà wọ́n ran wọn rán ló máa bá káàkiri orí ìtẹ́ torí ìgbà rẹ̀ kò ní túbà kò ní túnṣe so ọba tí Ifá bá mú Ifá máa sọ ètùtù díẹ̀ kó tó gorí ìtẹ́ o ẹ lọ sí nǹkan báyìí ẹ lọ sí nǹkan báyìí tó bá dẹ̀ ti lè ṣe tó bá gorí ìtẹ́ máa túbà ó máa túnṣe ni. ṣé ẹ lè sọ pé ẹja kúkú sọ̀rọ̀ ṣé ká kúkú tú gbogbo ẹ̀. ẹ tú ṣé ẹ lè sọ pé Fálómólúwo. olóòtú ìgbà tó fẹ́ ṣe ìyànsípò bàbá wọn ọba ìlú Ìwó èmi ò mọ bí wọ́n ṣe ṣe èmi ò sí níbẹ̀ àwọn afọbajẹ ìlú Ìwó ni wọ́n lè sọ bóyá Ifá ló mú bàbá wa Olúwo. ọ̀rọ̀ tẹ́ sọ náà ni ẹni ọba tí Ifá bá mú ẹni kò ní í ṣe wọ́nranwọ̀nran ṣẹ́ta bá wà wò nínú ọ̀rọ̀ tẹ́ ti sọ kábíyèsí ẹ̀rẹ́rìn ọmọjẹ̀rú ọba yìí ibi gẹ́gẹ́ là bá gbà. wọ́n ṣe rí nìyẹn. ṣé ẹ lè fọwọ́ sọ̀yà wípé Ifá ló mọ́lúwo torí ẹ tí Ifá bá mú ẹ ti sọ́dọ̀ ẹ̀ka ẹni kò ní í ṣe gánragánra. èmi ò mọ̀ sẹ́ bóyá Ifá ló mú bàbá wa Olúwo àbí bíbélì àbálùkùrán ló mú ó dìgbà tí àwọn ará ìlú Ìwó tí wọ́n bá pariwo jáde pé bàbá wa Olúwo nǹkan tó ń ṣe o kò tẹ́ àwọn lọ́rùn ìgbà ìlànà tó gbà pé Ifá kọ́ ló mú bàbá wa Olúwo ní wọ́n gbà tí àwọn ará Ìwó tí wọ́n pariwo tí wọ́n complain pé nǹkan tí bàbá wa Olúwo ń ṣe o kò tẹ́ àwọn lọ́rùn èmi gbà pé àwọn afọbajẹ wọ́n tọ́ bó ṣe yẹ kí wọ́n tọ́ nìyẹn àmọ́ tí gbogbo ìlú Ìwó tó bá wá dìde tí wọ́n bá pariwo jáde àwa gbà pé Ifá kọ́ ló mú bàbá wa Olúwo. Ifá tó máa jáde láàbò pé báyà Ifá kọ́ ló mú Olúwo. bẹ́ẹ̀ni gbà gbogbo ìlú tó yẹ pé ìgbà wọn ó ń tú wọn lára tí ìlú ń túbà tó ń túṣẹ́ àjẹpé Ifá ló mú bàbá wa Olúwo nìyẹn. Ifá ló tẹ̀lé Ifẹ̀ táyé fi. bó ṣe rí ni ẹ ló fi gúnrégé. ọba tí ó bá lè jọ́sìn ó kẹ́rù rẹ̀ lọ Sáúdí Rásídì Olúwo tó bá fẹ́ di ẹ́míà ó kẹ́rù rẹ̀ lọ Bauchi. ẹ̀yin lẹ́sọ̀ bẹ́ẹ̀ torí Jésù ò lè dé mọ́ Ifá ń gbáyé ẹrù ń pa pásítọ̀ ìdá mẹ́wàá ò lè pé mọ́. ẹ̀yin lẹ́sọ̀ bẹ́ẹ̀ dáadáa nígbà tí ọba tó gbéṣẹ̀ níwò tí wọ́n fẹsẹ̀ pa ṣó wá sí ọ̀dọ̀ ọba lọ́rùn gbàrà tí Olúwo bàbá wa ṣe táyé ṣe àbí táyé ṣe náà nù tí wọ́n gbéṣẹ̀ bí àwọn afọbajẹ ìlú Ìwó lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti mú ìrùkẹ̀rẹ̀ wọn wọ́n ti wá fún bàbá wa ọba lọ́rùn ìgbà tí bàbá wa tèmi jẹ́ àwọn afọbajẹ wọn fi ọ̀dọ̀ ọba lọ́rùn lẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n yìí sọ fún bàbá wa ọba lọ́rùn pé ó máa wá lẹ́nìí ó máa wá lọ́la láti wá gba ìrùkẹ̀rẹ̀ oyè tó bá wá lọ́la bàbá wa ọba lọ́rùn wá fún ó yìí wà níbi tí bàbá fi sí tí ó bá dẹ̀ wá ó wà ń bẹ̀ náà nìyẹn tọ́ba tuntun bá gorí tẹ̀ lọ́jọ́ iwájú àwa gba ìrùkẹ̀rẹ̀ bàbá ẹ̀ lọ́wọ́ ọba lọ́rùn tó jẹ́ bàbá ẹ̀. ẹ dúró Olúwo ní ìrùkẹ̀rẹ̀ lẹ́sọ̀ ẹ̀. èmi ò sọ bẹ́ẹ̀ ó ní ìrùkẹ̀rẹ̀ tó ń mú káàkiri o àmọ́ ìrùkẹ̀rẹ̀ tó yẹ kó gbà tó jẹ́ ti ṣẹ̀ṣe ó yìí wà ní ọwọ́ bàbá wa ọba lọ́rùn ó ti di bàbá sọ̀rọ̀ tó wá ti dọba nu ẹ tí o ti wà gbàrú pẹ̀lú. ayé ti da ayé òyìnbó ìgbà tí gómìnà ti fún ní ọ̀pá àṣẹ wọ́n dẹ̀ ti gbé sàtífíkẹ́tì lé lọ́wọ́ ó ti dọ́ba nìyẹn tí ẹ bá wo gbogbo ẹ̀ báyìí tọ́lọ̀ ń gba àwọn Yorùbá ni odidi gómìnà wọ́n ń gbé ọ̀pá àṣẹ fún ọba ní ọjọ́ Sunday tí ò ṣiṣẹ́ ọba lọ ń gba ọ̀pá àṣẹ lọ́fíìsì gómìnà kí lè bá débẹ̀ elétúbá kò lè túṣẹ́ gómìnà yẹ kó dìde lọ́fíìsì ẹ̀ kó wá sí ààfin ọba kó wá fún ọba ní ọ̀pá àṣẹ nítorí òyìnbó ọba tí wọ́n ń gbéra wọ́n á gbé adé sórí wọ́n á lọ ọ́fíìsì gómìnà èèyàn mẹ́ta ló máa jókòó wọ́n á lọ ń gbé ọ̀pá àṣẹ fún ọba lọ́dẹ báwo lẹ́sẹ̀ rò pé ó máa túbà ó máa túṣẹ́ ọlọ́run á gba ìran Yorùbá wọn. ta ló ń pè ní ọba nílẹ̀ Yorùbá ẹ bá pè yẹn ní ọba. ọba nílẹ̀ Yorùbá ó ní ẹni tó bá
tó bá ní nǹkan bá ó bá lórí ohun gbogbo olóúnjẹ ọba ọlọ́run ọba ni ọba àlè tí a lè bá àmọ́ ọba tó wà ní ilé ayé ó bá lórí ilẹ̀ lórí èèyàn lórí ìjọba lórí ọmọ tó gbọ́n àtẹlẹ́ tí ó gbọ́n ẹni tó bá lórí nǹkan ló ń jẹ́ ọba. ẹ wá sọ̀rọ̀ nípa pé ọwọ́ mi kà. ọwọ́ mi ká ọwọ́ mi ti ká ọwọ́ mi ti ká ọwọ́ mi ká ló di ewé ká tí wọ́n ń pè òdì táìtù ọba Benin títí di èní lẹ́nu ìgbà tó kúrò ní Benin ló tó lọ Ọ̀yọ́ Aláàfin bàbá wọn Ọ̀rànmíyàn òun náà ló dìdí tẹ Ọ̀yọ́ Aláàfin ló ìtàn yẹn méjì ni làwọn èèyàn ń gbé káàkiri àwọn kan sọ pé wọ́n níbi tí ẹṣin bá ti yọ ibẹ̀ ni kí wọ́n tẹ̀dó sí wọ́n ń pè lọ́yọ̀ọ́. wọ́n ń pè lọ́yọ̀ọ́ pé àwọn Àtìbà pé ìgbà tí bàbá Odùduwà tí ó bá dé lórí gbẹ̀dẹ̀ ọmọ ẹ̀ ọdún story kan nìyẹn àmọ́ tí bàbá wọn Ọ̀rànmíyàn bó ṣe dé Ọ̀yọ́ Aláàfin gbà tó débẹ̀ ó jagun débẹ̀ náà ni bàbá wọn Aláàfin ló bẹ̀rẹ̀ sí ní ṣe ìjọba ń bẹ̀ ó kó ẹrù àtẹrù ogun ló tẹ̀dó sí Ọ̀yọ́ Aláàfin tó tẹ́ bá ń sọ̀rọ̀ lórí aládé lẹ́nì bàbá wa Aláàfin bàbá wa Ọ̀rànmíyàn ìgbà tó kúrò ní Ọ̀yọ́ Aláàfin ó lọ da omi ó dé òkè Ọya ọlọ́run máa rántí olùkọ ìlú yẹn ó náà ló káàkiri ó wá fi àdàgbé ètò ó fi rọ̀ sí Ilẹ̀ Ifẹ̀ gbàrà tí bàbá wa dé Ilẹ̀ Ifẹ̀ ó wọ inú gbó Ọ̀rànmíyàn tí ó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa ń bì ó wọ bẹ̀ lọ ó lóun fẹ́ sinmi pé tí ogun bá dé bá ìran Yorùbá o ẹ̀yin Ifẹ̀ ẹ wá jí mi bẹ̀ tó gun ò bá dé o ẹ fi mí lẹ̀ mo fẹ́ sinmi bàbá wọn Ọ̀rànmíyàn ó wọlé lọ àwọn èèyàn wa nífẹ̀ẹ́ àwọn Yorùbá ẹ mọ̀ pé a máa ń fẹ́ràn ká dẹ̀yàn wò pé eléyìí tó tiẹ̀ wọlé yìí irọ́ ni ẹni tó wọlé báwo ló ṣe máa jí lọ́wọ́ lọ pé oríkì tí wọ́n pè ní ọjọ́ kìíní àná ó làwọn ń pè ní Gbàdúre ní Ilẹ̀ Ifẹ̀ lẹ́nu àwọn alélè tó wọlé tí ó lè jáde mọ́yìn tó ní kó pe òun á jáde ìgbà tó pé bàbá wọn Ọ̀rànmíyàn òfodófodó òfodòfodò òfoyàrá fúnkànga mọ́bàjà apá rẹ̀ òka ọkùnrin jàgà gbogbo ọdún ìgbà tó ń pè é bàbá dìde wuyà pé sógun ti dé ni ó mú idà ẹ̀ ó mú asà ó bẹ̀rẹ̀ sí ní bẹ́ orí ìgbà tó bẹ́ orí dé ilé alásà nílé Ifẹ̀ ó wá bẹ́ orí ẹnìkan ó wá rí pé ó kọ kẹ́kẹ́ Ifẹ̀ ló dẹ̀ máa ń kọ kẹ́kẹ́ kẹ́kẹ́ lòun ò lójú eléyìí ajẹ́ pé Ifẹ̀ lòun wà ló wá mú asà ẹ̀ ó wá fi gúnlẹ̀ asà tó fi gúnlẹ̀ olódi odidi ilé ní ilé alásà lónìí tí wọ́n ń bọ ilé kan wà ní Ilẹ̀ Ifẹ̀ wọ́n máa ń pè ní ilé alásà asà Ọ̀rànmíyàn ibi tó fi gún nìyẹn bàbá Ọ̀rànmíyàn wá padà wá sí inú ilé Ọ̀rànmíyàn bí ọ̀sá bọ́sá o ọ̀rẹ́ bọ́rẹ́ o ẹ̀ tún pé òun kóhun dámọ̀ ó wá di ọ̀tá ó wà bẹ̀ títí di ọ̀la idà Ọ̀rànmíyàn ọjọ́ kìíní àná olówó wà ní ọwọ́ èmi àrólé Ọ̀rànmíyàn tó ní gbogbo àwọn ọba tó bá jẹ tí wọ́n ní nǹkan ṣe pẹ̀lú Ọ̀rànmíyàn ọlọ́fi wa máa ń gba idà ìṣẹ́gun ní ọwọ́ akọgun Ilẹ̀ Ifẹ̀ tó jẹ́ àrólé Ọ̀rànmíyàn àwọn èèyàn máa ń béèrè ǹjẹ́ ni Ọ̀rànmíyàn gan ló ní ọmọ ní Ilẹ̀ Ifẹ̀ Ọ̀rànmíyàn ní ọmọ ní Ilẹ̀ Ifẹ̀ o a máa ń pè ní akọgun Aríkàtìkùn tí bàbá Ọ̀rànmíyàn tó bá jagun lọ akọgun Aríkàtìkùn ló máa ń délé fún ní Ifẹ̀ ó máa mú ìka àárín tó gùn jù yìí ló máa fi tìbodè nígbà náà ní ẹ̀yìn odi yóò fi tilẹ̀kùn. bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n pé Ifẹ̀ àníwèé tó ń pè lẹ́yìn ìdí ìka yìí ló máa fi tìbodè ó dìgbà tí bàbá Ọ̀rànmíyàn bá dé tó bá kan bodè gbà ibikíbi tí akọgun Aríkàtìkùn bá wà ó máa dìde ó máa gbọ́ a ní bàbá ti dé bàbá Ọ̀rànmíyàn gbàrà tó bá dẹ̀ ti dé ó máa lọ sórí ìtẹ́ ni ó máa gorí àpèrè ni bítan bàbá Ọ̀rànmíyàn bó ṣe sọ fún wa nìyẹn akọgun Aríkàtìkùn ló wá bí ọmọ márùn-ún náà ni wọ́n ń jẹ akọgun ti Ilẹ̀ Ifẹ̀
títí di òní yìí. Àwọn ọmọ márààrún tí Akọgun Àríkà ti kàn tó bí, ó bí Òkìrìbìtì, ó bí Lókùwùdù, obìnrin nìyẹn, ó bí Ìjì Òkè, ó bí Ìjì Òre, ó bí Ìjì Rífù. So àárín àwọn ọmọ márààrún ló ti máa ń rotate Akọgun ní Ilẹ̀ Ifẹ̀ títí di òní lẹ́nu. Tẹ́ bá wà wò dáadáa, ọba mélòó ni ń bẹ nílẹ̀ Ifẹ̀? Ẹ̀sìn olótù, Ilẹ̀ Ifẹ̀ ilẹ̀ tó fẹ̀ ni. Ilẹ̀ Ifẹ̀ ló fẹ̀ títí dé ìlú òyìnbó, olókàkiri gbogbo àgbáláyé. Tí a bá ń sọ̀rọ̀ oyè ọba tó wà ní Ilẹ̀ Ifẹ̀, ààrẹ ọba tó wà ní Ilẹ̀ Ifẹ̀ ní gbogbo ọba ilẹ̀ Ìjẹ̀bú, Ọ̀yọ́ Aláàfin, gbogbo Èkìtì, Queen of England, Ilẹ̀ Ifẹ̀, gbogbo ibi tó fẹ̀ dé nìyẹn. Àmọ́ àwọn ilé tó di ilé mú lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ń ṣe ojú àwọn èèyàn wa tí wọ́n sí ní Ilẹ̀ Ifẹ̀, wọ́n jẹ́ 6. Ọba Lúfẹ̀, àwọn di Ìrẹ́mọmú. Ọba Jíó, wọ́n di Mọ̀rẹ̀mú. Ọba Lọ́ràn, àwọn di Ìlódèmú. Èmi Ọwá Akọgun, mo di Òkèrèwèmú. Bàbá wa Wáàsìn, ó di Ìlàrẹ́mú. Ọba Láàyè, ó di Ìráyèmú. So àwọn 6 tí a wà ní orí àpèrè lọ́wọ́lọ́wọ́ táwọn bàbá wa Ọọ̀ni tí wọ́n wà ní orí ìtẹ́ tí à ń bá wọn gbìmọ̀ràn tí à ń dá wọn nímọ̀ràn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn 11 tó kù torí ìjòyè 16 ló ń bá Olúfẹ̀ ló ń bá gbìmọ̀ràn. A ní 9 lápá ọ̀tún 9 lápá àlàáfíà. Wọ́n fàsìkò yìí kí gbogbo ọmọ Yorùbá níbikíbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora yóò mọ ọdún mọ́ wa o, yóò mọ kòrò máwọ̀ ọ̀tá wa láṣẹ Èdùmàrè. Bàbá ẹ wojú rẹ̀ tá a bá wò dáadáa, kí ni wọ́n ń pè ní Ọ̀ọ̀nì Ìrìṣà? Ta ni wọ́n ń pè ní Ọ̀ọ̀nì Ìrìṣà? Kí ni nǹkan tó ń pè ní Ọ̀ọ̀nì Ìrìṣà nílẹ̀ Yorùbá? Torí táwọn kan bá fẹ́ túmọ̀ rẹ̀ wá ní Ọ̀ọ̀nì crocodile, torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kò mọ nǹkan tó ń pè ní Ọ̀ọ̀nì Ìrìṣà. Ẹ kọ́kọ́ bá ń dá akọyin kẹ́ bá ń kí gbogbo ọmọ Yorùbá. Yà ojú gbogbo ojú tó ń wò mí nílé lóko nílẹ̀ yìí àti ní òkèèrè pé ẹ kú ojúmọ́ o, ẹ káàsán o, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Orúkọ tèmi ni Ọba Múrítàlá Adéwálé Adédoyin, Oníkọ̀gún ti ìlú Òkèrèwé, àrólé Ọ̀rànmíyàn ní gbogbo ilẹ̀ káàkiri àgbáláyé. Mo kí bàbá wa Ọọ̀nì Ìrìṣà, olórí aládé gbogbo, Ọba Babátúndé Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì, Ọ̀jájá tó fìdí ọ̀tẹ̀ jálẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀, pé bàbá a kú ewu ọdún ọlọ́jọ́ o, ọ̀pọ̀ ọdún la máa ṣe láyé lágbára Ọlọ́run. Ọọ̀nì Ìrìṣà gẹ́gẹ́ bí ẹ ṣe béèrè lọ́wọ́ mi, Ọọ̀nì Ìrìṣà Yorùbá ni gbogbo wa, ẹni tí ò bá ṣe Yorùbá nìkan ni ò ní mọ̀ ìtumọ̀ Ọọ̀nì Ìrìṣà. Ẹni tó ní òrìṣà, Ọọ̀nì ilẹ̀, Ọọ̀nì Ìrìṣà, Ọọ̀nì mọ́tò, Ọọ̀nì ilé, ẹni tó ní ilé nìyẹn, ẹni tó ní gbogbo òrìṣà pátá ní gbogbo lẹ̀kílẹ̀ òní wọ́n ń pè ní Ọọ̀nì Ìrìṣà. Ẹni tó ní òrìṣà tó dúró lórí gbogbo òrìṣà òní wọ́n ń pè ní Ọọ̀nì Ìrìṣà. Òun náà sì tún wá ní olórí gbogbo òrìṣà pátápátá. Kò sí ìlú Yorùbá tẹmadé tí ẹ̀ ní bá òrìṣà kan àbí kejì, ẹni tó ní gbogbo wọn ló ní òrìṣà. Ẹni tó ní òrìṣà òní wọ́n ń pè ní Ọọ̀nì Ìrìṣà. Gẹ́gẹ́ bí ìbéèrè yín, ìdáhùn ẹ̀ ni pé ẹni tó ní òrìṣà. Gbogbo ilẹ̀ Yorùbá pátá ní òrìṣà kan àbí kejì wà, ẹni tó ní gbogbo wọn òní wọ́n ń pè ní Ọọ̀nì Ìrìṣà. Ìgbà gbogbo òrìṣà tó wà kò sílẹ̀ tó ń sọ̀rọ̀ nínú gbogbo wọn mọ́. Ọọ̀nì Ìrìṣà nìkan ṣoṣo ló ń gbẹnu gbogbo wọn sọ̀rọ̀. So la sì máa ń pè ní Ọọ̀nì Ìrìṣà. Gbogbo ṣẹ́ tí òrìṣà bá fẹ́ rán sí gbogbo ẹ̀dá dámọ̀ nílé ayé, ẹnu Ọọ̀nì nìkan lẹ́tì lè gbọ́. So Ọọ̀nì Ìrìṣà, ẹni tó wà ní orí òrìṣà ẹni wọ́n pè ní Ọọ̀nì Ìrìṣà. Tàbá wò ṣáà lè pé Ọọ̀nì Ìrìṣà ní olórí aládé? Ìyá mo ti sọ síwájú, kò sí ìlú kan àbí kejì tí ò ní òrìṣà. Gbogbo ìlú tí òrìṣà wà, ẹni tó ní gbogbo ẹ̀
òun náà nìyẹn ọ̀nà tó máa ń pè ní ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀ kò sẹ́ni tó ń bá jìjà agbára olórí aládé gbogbo alamọ̀ pé gbogbo àwọn òrìṣà yìí Ilé Ifẹ̀ ni wọ́n ti lọ gbogbo àwọn ènìyàn gan tí a wà nínú ayé Ilé Ifẹ̀ náà ni gbogbo á ti lọ sọ ọmọ kan ò dẹ̀ lè máa ní òun bá bàbá ń ta kàngbọ̀n onírìṣà náà ló lórí gbogbo aládé òun náà tún ló lórí gbogbo òrìṣà òun náà ló lórí gbogbo Yorùbá òun náà ló lórí gbogbo àgbáláyé sọ onírìṣà ni kò sẹ́ni tó ń bá du adé òun náà ló ní adé òun adé tó ń dé òun náà ló yàtọ̀ nínú gbogbo adé tí gbogbo ìran Káàárọ̀ Oòjíire ọmọ Odùduwà nínú adé tí gbogbo wa ń dé adé onírìṣà nìkan ló yàtọ̀ torí adé tí onírìṣà tí wọ́n máa ń dé wọ́n máa ń pè ní adé àrè adé àrè kí ni àwọn Yorùbá ń pe Ọlọ́run a máa ń pè ní Olódùmarè bàbá wa ní àwọn ń dé adé àrè olódù tó mọ àrè náà ló ń jẹ́ Ọlọ́run Ọlọ́run fúnra ẹ̀ ló mọ adé àrè ló ti máa ń pè ní Olódùmarè so bàbá wa onírìṣà adé àrè ni àwọn ń dé Ọlọ́run dẹ̀ ló mọ adé àrè fúnra ẹ̀ so ló máa ń pè ní olódù tó mọ àrè so bàbá wa onírìṣà náà ló lórí aládé tó rán adé ẹnìkan ló yàtọ̀ nínú gbogbo adé tí gbogbo ìran Káàárọ̀ Oòjíire tí à ń dé òun náà ló bù fún Àdó olóbù fún onínàná ó bù fún onípòpó inú adé àrè náà ti yọ gbogbo adé tí gbogbo wa tí à ń dádé lẹ́ni inú adé àrè ni wọ́n ti yọ òun náà ló lórí adé. nínú ìtàn Ifẹ̀ bàbá inú mi á dùn mọ́ mọ̀ pé láyà mọ́ mọ̀ pé sọ̀rọ̀ nínú ìtàn Ifẹ̀ tá a bá wò dáadáa ipò kelo ni Aláàfin wà. Mo kí gbogbo ojú tó ń gbọ́ mi nínú ìtàn Ifẹ̀ àbí nínú ìtàn Yorùbá. ẹ jẹ́ n sọ pé ìtàn Yorùbá. now bàbá wa Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ kò sí ìlú tí ó wà tí ò ní ìtàn tó tẹ̀ ẹ́ dó ìlú kọ̀ọ̀kan ló ní bí wọ́n ṣe tẹ̀ ẹ́ dó ó dẹ̀ ní bí wọ́n ṣe tẹ̀ wọ́n dó síra wọn èmi ò lè sọ pé Aláàfin ipò báyìí ni wọ́n wà nínú ìtàn ìran ọba o. nínú ọmọ ìyá ni mo pè é. nínú ọmọ ìyá ipò wo náà wà. inú ọmọ ìyá tí Odùduwà bí inú ẹ̀ láti rí bàbá wa Ọ̀rànmíyàn wíwá sí ayé bàbá wa Ọ̀rànmíyàn olóyàtọ̀ nínú gbogbo ẹ̀dá tọ́lọ́run dá torí bàbá wa Ògún jagunjagun ni wọ́n bàbá wa Odùduwà ni wọ́n máa ń sí ogun fún bàbá wa Ògún tí bàbá wa Ògún fi máa lójú ogun tí bàbá wa Ògún bá wà lójú ogun gbogbo ẹrù tó bá kó dé lójú ogun wọ́n máa kó fún bàbá wa Odùduwà àwọn ẹrù ogun tá a kó wá òlélẹ́ yìí o bàbá wa lọ ojú ogun kan ní ilẹ̀ Tápà ní bàbá wa Ògún ti lọ jagun náà wọ́n wá kó ẹrú wọ́n wá mú ọmọbìnrin kan ní ẹrú ọmọbìnrin náà ó rẹwà púpọ̀ ìgbà tí bàbá wa Ògún tí wọ́n dé Ilẹ̀ Ifẹ̀ gbogbo ẹrù tí wọ́n kó fún bàbá wa Odùduwà ọmọbìnrin náà tí wọ́n kó mọ́ ẹrù ogun bàbá wa Ògún ò mú lọ ọ̀dọ̀ bàbá wa Odùduwà àfọwọ́balẹ̀ wá fọwọ́balẹ̀ wọ́n sọ fún bàbá wa Odùduwà pé gbogbo ẹrù tí Ògún kó wá o ó yìí kó ọmọbìnrin kan tó rẹwà tí wọ́n mú wá bàbá Odùduwà wá ránṣẹ́ sí bàbá wa Ògún pé wọ́n nínú ẹrù ogun tó kó wá ọmọbìnrin kan tó rẹwà wà nú ẹ̀ oníbàbá ó náà wà lẹ́yìn kò léhùn bàbá ní kó lọ́ọ́ mú wá bàbá wa Ògún wọ́n mú ọmọbìnrin arẹwà náà wọ́n mú dọ́dọ̀ bàbá wa Odùduwà bàbá wa Odùduwà wá ní ìwọ Ògún tó dúdú báyìí wọ́n ló ń múrò ọmọbìnrin arẹwà yìí ló ń fi sí àgbàlá ọ̀dọ̀ ẹ kí ó di olórí láàfin ọ̀dọ̀ àwọn gẹ́gẹ́ bí Odùduwà bàbá wa Ògún wá sọ fún bàbá wa Odùduwà pé mo ti fọwọ́ bọ ọmọbìnrin tẹ́ ń sọ yìí o àtijọ́ ní nǹkan papọ̀ o bàbá wa Odùduwà ní alára dúdú ni ẹ mú wọlé ẹ wá mú wọlé òpẹ́ tó jìnnà ọmọbìnrin tá à ń sọ yìí oyún ó jẹyọ lára ẹ̀ oṣù kínní oṣù kejì títí oṣù kẹsàn-án ìgbà tó máa bí ọmọ ó bí ọmọ lálábara méjì ó dúdú lẹ́gbẹ̀ẹ́ kan ó pupa lẹ́gbẹ̀ẹ́ kan bàbá wa Odùduwà wá ní irú ọmọ wo lélẹ̀ ẹ lọ pé Ògún tó mú ìyá ìwà látojú ogun ìgbà tí bàbá wa Ògún dé oní bàbá wa Odùduwà ọ̀rọ̀ tí mo wí yàn bí ó yàn ọ̀rọ̀ tí mo wí yàn o tàbí pé
ọ̀rọ̀ tí mo sọ ó ṣẹ o ọ̀rọ̀ mi yàn. ọ̀rọ̀ mi yàn o ọ̀rọ̀ mi yàn o ọ̀rọ̀ tí mo wí yàn o mo ti fọwọ́ bà tẹ́lẹ̀ o ọ̀rọ̀ mi yàn o olódi bàbá wa tó ń jẹ́ ọ̀rọ̀ mi yàn títí di òní eléyìí lọ́dún kan. ẹ wá sọ̀rọ̀ yẹn lọ wípé ọ gbọ́dọ̀ dé Ilé Ifẹ̀ wọ́n gbọ́dọ̀ dé ọ̀dọ̀ tẹ̀yìn gangan ẹ gbọ́dọ̀ fojú rinjú ẹ wà fún ọ ní idà Ṣẹ́gun. bẹ́ẹ̀ni bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn tó bá ti dé Ilé Ifẹ̀ mo máa wá sí ilé Ọ̀rànmíyàn tó jẹ́ ilé bàbá wọn ọwọ́ Ìrẹdùnmí ló máa pàdé wọn lẹ́nu ọ̀nà ló máa wẹ́kọ̀mù wọn ó máa mú wọn wọnú ilé Ọ̀rànmíyàn lọ tó bá mú wọn wọnú ilé Ọ̀rànmíyàn wọn á lọ pe tó idà wa ní tútù gbà yẹn lọ́sẹ̀ máa wá gbà ní ọwọ́ èmi tí mo jẹ́ akọgun Ilé Ifẹ̀ tí mo jẹ́ àrólé Ọ̀rànmíyàn ní gbogbo ilẹ̀ kílẹ̀ so èmi náà ni máa gbé fún wọn fọ́tò tí bàbá wọ̀ ní rìsà máa gbé fún yín ẹ máa rí ìgbà tó wá gbà èmi náà mo fún wọn so bàbá wa akọgun Ìjẹ̀ta àwọn náà fún bàbá wa Lámídì tí wọ́n jẹ́ Aláàfin tí wọ́n gbéṣẹ̀ nígbà náà so fọ́tò rẹ̀ wà tí bá túnú lé àwọn àrí fọ́tò náà àáyè fún yín nígbà tí wọ́n gbé fún wọn àkọ́dítò wọ́n ní ìyàwó bàbá wa Awólọ́wọ̀ wọ́n náà tẹ̀lé wọn wá nígbà náà nígbà tí wọ́n gba idà Ọ̀rànmíyàn nígbà yẹn wọ́n tẹ̀lé wọn wá ìyáàna Awólọ́wọ̀ bẹ́ẹ̀ni wọ́n tẹ̀lé bàbá wa Aláàfin àná wọ́n tẹ̀lé wọn wá Ilé Ifẹ̀ nígbà tó wá gba idà Ọ̀rànmíyàn. ìbéèrè mi wá rèé ṣé bídà yẹn ń bẹ ní Ọ̀yọ́. ṣé lè tí bàbá wa àná gbà bàbá ti lò bàbá ti ṣẹ́gun. wọ́n ti jùnú nu. wọ́n àjùnú bàbá ti fẹsẹ̀ pa bàbá náà fi pè ló rẹ. ok ẹ mọ̀ bọ́yá ọba ilé ti mú. tó bá mu ẹja jọ máa wo àárín ọdún 3 sí 4 ẹja máa wo bó ṣe máa lọ. kò ní ìtàn bá ṣe bá ni dídáládálẹ̀ fẹ́ bá ṣe bá nìyẹn ó dìgbà tó bá wà gba idà bàbá wa Ọ̀jájá wọ́n àṣẹ ní àwọn mú idà bàbá wa Síjúwadé okùn ẹ̀bẹ̀ ni. kánà làwọn máa lò rárá o tí ẹ bá rí ọjọ́ ọdún ọlọ́jọ́ tí bàbá bá gbé adé àrè síwájú orí sàrún idà Ọ̀rànmíyàn ló máa wà wájú wọn gbogbo ibi tó bá sà mọ́ wọn ṣẹ́gun ni gbogbo ilé tí wọ́n yìí ṣe yẹn ẹni tó bá rí bàbá fín ó ń lọ ni ẹni bá fojú di Ọọ̀ni àwòwò máa wò ní pátápátá ẹ máa wo nǹkan àwọn ní ọmọdé bùrókò òbójú wẹ̀yìn òjò kọ́ lolúwẹ́dẹ́ máa já. ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ níbẹ̀ ni bóyá ẹ ti wò lórí social media. èmi ò tí ì rí o. èmi ẹ̀jẹ̀ ń kúkú sọ wọ́n ní kí kábíyèsí Aláàfin Akeem Ọwọ́adé kán kún òbí tán wà náà lé ẹ dìde èmi ò gbọ́rú ẹ̀ rí o. olóòtú èmi ò rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi ní o àbí gbogbo ayé ò ti máa rí. àwọn tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ èmi á rọ bàbá wa Ọwọ́adé Aláàfin wọ́n wá gba idà ìṣẹ́gun tí wọ́n bá ìwà Ifẹ̀ tó jórí irun wọn tó wá gba idà wọn lè ṣẹ́gun ọlọ́kadà èmi ni mo sọ fún yín ẹ̀gbọ́n ọlọ́kadà lásán wọn lè ṣẹ́. àbò ní ń fa gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ báyìí ni. ẹ tí ì rí nǹkan kan olóòtú. ṣé àwọn pẹ̀lú táwọn ṣe ó ṣe káwọn ará Ọ̀yọ́ gbọ́ wọ́n wá sọ ọ̀rọ̀ kábíyèsí létí pé wá gbádá o. mo gbé sí orí social media mi ọmọ Ọ̀yọ́ 4 ló ń bá mi sọ wọ́n ní sóṣèṣe kí bàbá wa Aláàfin kí wọ́n rányàn wá gba idà mo sọ fún wọn kò ṣeéṣe bàbá máa dénú ilé bàbá wọn gbàtọ́ bá wọnú ilé bàbá wọn ibẹ̀ náà ti máa gbélé wọn lọ́wọ́ ó ní nǹkan ìjọ tó bá ti wá náà máa padà ọ̀pẹ gan lè wá bá ti wá láàrin wákàtí 2 wọ́n á ti gba idà tó fẹ́ gbà wọ́n ti di olùṣẹ́gun nìyẹn. wọ́n ti da ṣẹ́gun nìyẹn wọ́n lè láǹfààní àti wọ ọ̀dọ̀ kábíyèsí Ọọ̀ni. bẹ́ẹ̀ ni gbogbo ibi tó bá dé wọ́n máa ṣẹ́gun. ayé tó bá mọ̀ sí wọn lè gba ààfin wá kàn lè wọ ààfin Ọọ̀ni. wọ́n á lè gba ààfin Ọọ̀ni lọ ó dìgbà tó bá gba idà Ọ̀rànmíyàn. kó tó dé ààfin bàbá wa Ọọ̀ni ti Ilé Ifẹ̀. bá a ṣe bá nìyẹn bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. tá bá wá wò dáadáa àgbà ní onírìṣà ní gbogbo ọba nílẹ̀ káàrọ̀ òjìrì tá bá ní ká wò ó nítòótọ́ ṣé ó yẹ k'Aláàfin ti wà. Aláàfin mọ́yìn káàkiri lọ́wọ́ ni bóyá kò tí kan ọ̀dọ̀ bàbá wa Ọọ̀ni ti Ilé Ifẹ̀ láti wá. Olúwo mú ọ lọ Sókótó. gbogbo ibi tó bá wù bàbá wa wọ́n ti lọ Bìíní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ àrí nǹkan tó ṣẹlẹ̀. ẹ̀yin náà ti rí. èmi ò rí àmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹni kan ṣẹlẹ̀ ní Bìíní ẹni ó ṣẹlẹ̀ ní Sókótó ìgbà tó wá máa wá sí Ifẹ̀ gbogbo náà la máa rí nǹkan tó bá ṣẹlẹ̀. ṣùgbọ́n bìlíù pé
wọ́n yìí káàkiri ní ìletò kan wọ́n sì ń kí wọn káàkiri wọ́n yìí máa wá láti wá gba ìdá wọn wọ́n á dẹ̀ lọ ọ̀dọ̀ bàbá wọn tó jẹ́ Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ láti lọ kí wọ́n pé bàbá ẹ kú lé o. ṣé wọ́n dọ̀bálẹ̀ tán bá débẹ̀ ni. ọba kan yìí dọ̀bálẹ̀ fọba kan ṣùgbọ́n yóò tẹ̀dí ẹ̀. èmi ò lè sọ o bọ́bá ṣe dọ́hùn bọ́bá ṣe máa kíra wọn. Aláàfin àná tẹ́ èmi ò tí mi lè sọ. ẹ rí ló social media ni. èmi ò ní social media tí mò ń wò. Aláàfin àná tẹ́ èmi ò ní social media mi ní nǹkan tó ń wò lórí ẹ̀rọ ayélujára tí bá ti dé ààfin mi àwọn olóyè tó bá ti wórí fún mi ògbẹ́jọ́ tó bá wà nínú ìlú ká gbọ́ ká sì yanjú ẹ̀. ṣùgbọ́n kíní kan máa ń yà mí lẹ́nu ẹ̀yin lẹ́sìn yanjú ọ̀rọ̀ yìí mo ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe ká ọba àwọn àgbàlagbà ni wọ́n ní ládé Aláàfin ọ̀ládé ẹ parí ẹ̀ adé aládé kún olúkúlùkù lágbàfà láàfin ló ní bí wọ́n ṣe ń kí ìran ẹ̀ ìran ti tèmi báyìí tó bá ní kí n kì í èmi ni ọmọ ọ̀pọ̀n ó wà kọ́gun ọ̀pọ̀n Ọ̀rànmíyàn ọmọ ayèmọ̀làjà tewé tí mọ̀ yẹ́yẹ́yẹ́ ayé egun yẹn fọ́kọ àti bẹ́ẹ̀ olómi mẹ́ta ìkọ̀gun tí wọ́n bá wá ń kí ládé èmi wọn bá ṣe ń kí wọn àwọn olówó bá ṣe jọ máa ń kíra wọn ní ìran ara wọn ìgbà tó lóye Sunday Igboho tó wá ó ní adé aládìkún ó ní ládé bàbá òun ó náà náà ni wọ́n sì gbà fún bàbá wa Aláàfin Ọ̀yọ́ bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ló sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó sọ òun náà ni gbogbo wa ń gbọ́ ẹ̀dẹ̀ ló wà lórí ẹ̀rọ ayélujára Ọlọ́run á bá wa tó gbogbo ẹ̀. tábà wò ó tòótọ́. Renix Shop Limited ilé iṣẹ́ tí ń ṣe tegbòtegbò nílànà ti gbàlódé fún ìtọ́jú ara láti lè fara lókun gbá yágíyágí mú kọ̀tìkọ̀tì kùdìẹ̀kudiẹ ohun tó ń ṣeni nínú ẹ̀jẹ̀ iṣan àti omi ara láti lé wọn jáde ní wàràǹṣeṣà àsìkò yìí gan ni wà tó mọ̀ wípé àlàáfíà ó ju ohun gbogbo lọ gbogbo kòókò jẹ́jẹ́ ká lọ kábọ̀ ara ní fàbọ̀ sí ìtọ́jú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá ádámọ̀ torí ìdí èyí lọ́dún ṣe gbé ilé iṣẹ́ Renix Shop Limited kalẹ̀ tí wọ́n ṣe ìtọ́jú ara nílànà tewétegbò ìgbàlódé ṣẹ̀wárí ìgò yìí káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń pín tí wọ́n ti ń tà. bẹ́ẹ̀ sì àṣìṣe alágbàtà sí gbogbo diaspora. má jẹ́ kí wọ́n ròyìn ògùn yìí fún ọ láyìnlá ìwọ gbọgbọ gbìyànjú láti nípìn bẹ́ẹ̀. iléeṣẹ́ Renix Shop Limited wà nípìnlẹ̀ Ògùn Ìjẹ̀bú Òde ni wọ́n wà ní Òde Olówó complex Òde Olówó street adjacent Lamako water off Olisa road Ìjẹ̀bú Òde Ogun State Nigeria. ẹ mọ̀ pé 0801066971156 07054489346 07053356434. ẹ sì tún lè pe aláṣẹ àti olùdarí Renix Shop Limited sórí nọ́mbà yìí +1-832-898-9610. àlàáfíà ní ṣàtọ́kùn fún ìlera.